oyè oníwàásí àgbáyé èyí tí ìmáàmù àgbà tìlú Ìlọrin Muhammadu Bashiru tí wọ́n fi Aafaa Ayara jẹ ló ti ń dá awuyewuye sílẹ̀ láàrin ìlú báyìí o. Ní báyìí ṣe ni awuyewuye ti gbilẹ̀ láwọn ìlú Ìlọrin pàápàá jùlọ láàrin àwọn ìjọ àdàbíyà gẹ́gẹ́ bí àwọn àdàbíyà bí wọ́n ṣe sọ gbangba wípé oníwàásí àgbáyé léyìí tí ìmáàmù àgbà tìlú Ìlọrin tó fi Aafaa Ayara jẹ wọ́n ní kọ́mọ̀wulẹ̀ pera rẹ̀ ní oníwàásí àgbáyé o nítorí pé oníwàásí àgbáyé kò lè pé méjì. Tẹ́ ò bá gbàgbé níbi ọjọ́ mélòó kan sẹ́yìn náà ni ìmáàmù àgbà tìlú Ìlọrin Muhammadu Bashiru ni wọ́n sọ fún Aafaa Ayara tí wọ́n sì pè ní oníwàásí àgbáyé níbi ètò kan léyìí tí wọ́n ṣe nílé àdúrà àgbà nílùú Ìlọrin léyìí tó mú kí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn kí wọ́n mọ̀ pé Aafaa Ayara tó jẹ́ mísánà fún ìjọ Ansaaru Islam jákèjádò Nàìjíríà tó jẹ́ kí wọ́n mọ̀ pé ní oníwàásí àgbáyé tuntun. Ṣùgbọ́n ṣá o ní Òkèkèrè níbi tí wọ́n ti wọ́n ṣe wáàsí ní ààyè bàbá wa Sheikh Kamaldeen náà ni wọ́n ti sọ gbangba tí wọ́n sì sọ wípé àwọn àdàbí ni kò sí ohun tó jọ o, ẹlòmíì kò tún lè jẹ́ oníwàásí àgbáyé lẹ́yìn Alhaji Rahimi Àbàtà tí wọ́n ti dolóògbé tí wọ́n ti ń jẹ́ oníwàásí àgbáyé. Ẹ̀yin ẹgbọ́n tí ó ṣẹlẹ̀ níbi ètò náà tó wáyé ní Òkèkèrè nílùú Ìlọrin. àwọn bàbá wọn máa lísìn gan ẹ rí i pé mo ní à ń kí àáfàá wa gbà àáfàá gbogbo àwa àdàbíyà bẹ́ẹ̀mi ti máa tó ṣe pé bó ti rí nù Pòfẹ́sọ̀ Ayara wọ́n máa ń gbọ́ táwọn kan ní oníwàásí àgbáyé tuntun òun ni bàbá pè mí sí wọn ní àló ń wà sí àgbáyé méjì òun wà sí àgbáyé àbàtà òun nìkan la ní. gbogbo yẹn kí bàbá àwọn ọmọ bá o àwọn yẹn lábẹ́ bọ̀wọ́ àdàbíyà nígbà mo ti àdàbíyà gbogbo ara ìmọ̀ ọ̀fà wọ́n sábẹ́ bọ̀wọ́. akramakallah sẹ́gbẹ́ ìfẹ́ káwọn èèyàn gbọ́ ìrẹsì tẹ́ gbé fún àjọ sẹ́gbẹ́ dání. akramakallah bàbá wa ìmọ̀ ọ̀fà ti dé. adamallahu ayatahu. ẹni ọba fẹ́ gbọ́ kálímà ó fẹ́ gbọ́ ọ̀rọ̀ tó lálàáfíà ó sì fẹ́ gbọ́ ọ̀rọ̀ tó gbádùn lẹ́nu bàbá ìmọ̀ ọ̀fà kó ní Allahu Akbar. Allahu Akbar. a ti ń retí látàárọ̀ mọ́kọ́ ní káwọn ọmọ lọ wọ́n na gáréjì Ọ̀fà sẹ́ẹ̀ ti ń bọ̀ ńgbà mo ti wá gbọ́ pé ẹ̀ ti ń bọ̀ ó ti yé mi. dókítà Iléwòrò tọ̀ kí bàbá wa ọlọmọsá bá wọn náà lálùbáríkà fa. àmín. ògèrè pé bàbá ìmọ̀ ọ̀fà ni ọ sọ̀rọ̀ lónìí ẹ lọ́n bò láti kọjá yàn lónìí báyìí. àmì tó ń bọ̀ o. akramakumullah. kí àwọn èèyàn tó ń bọ̀ o bàbá ìmọ̀ ọ̀fà ọlọ́run ní dààmú yín ọlọ́run ó gbé yín lékè ọ̀tá ọlọ́run pẹ̀lú ẹlẹ́rìn mọ́ ọlọ́run ò ní tì yín ṣubú. àmín. atẹ́gùn tó gbádùn lẹ́ẹ̀ máa gbà. àmín. oúnjẹ tó gbádùn lẹ́ẹ̀ máa jẹ. àmín. oorun tó gbádùn lẹ́ẹ̀ máa sùn. àmín. ọ̀rọ̀ tó gbádùn lẹ́ẹ̀ máa sọ. àmín. ìran tó gbádùn lẹ́ẹ̀ máa wò. falhamdulillahi ọ̀rọ̀ tó gbádùn lẹ́ẹ̀ máa gbọ́. fi ilmi wa tarbiyati wa fi intisabi ila al-allamati al-adabi. Ìmáàmù Ọ̀fà ló ń wí ni. wa fi intisabi ila al-allamati al-adabi. ọ̀kan ṣoṣo gírogíro tó ṣe pé kò ṣe é tì dànù Ìmáàmù Ọ̀fà ni. fa innama asluna ardu muqaddasatun. kí ló jẹ́ orí bẹ́ẹ̀ ibi tí Ìmáàmù Ọ̀fà ti mú mi ibi tọ́mọ kan gá tí ọ̀la bà wọ́n tí ò ní dọ̀tí ibi tí ọ̀la ayẹ níbo ni lọ́dọ̀ Alhaji Àgbà. tàbùkọ́ wayambutu a'lama minan nujubi. bàbá Ìmáàmù Ọ̀fà fúnra ara wọn àáfàá tó ṣe kí ni tó gbádùn wọ́n tún wá kéwú wọ́n kéwú látọ̀dọ̀ àáfàá tó ṣe kí ni. انظر إليه تجد من كل جانب. ẹ bá fọmọ lè kéwé obi tẹ́ fi sí o
ọlọ́njọ́ da báwọn tí wọ́n mú bàbá wa ìmọ̀ fà wádùn àwọn alájí àgbà o ọlọ́njọ́ yẹ wọn o ọlọ́nba wa san wọ́n lẹ́san olóore o bẹ́ẹ̀ bá lọ bìlọ́ǹgì síbòmí yóò sì mọ bí ìgbà wọn bá bẹ̀rẹ̀ gúnyàn níbi La ilaha illallah. àmọ́ gbọ́ ọlọ́run ọba wa ṣe ẹ bìlọ́ǹgì sọ́dọ̀ wa. دين المهيمن رب العجم والعربي دين المهيمن رب العجم والعربي فالحمد لله à ń bá bàbá wa mọ́mọ́ ọba dúpẹ́ o. فالحمد لله في علمي kọ́dà àwọn ọmọ tó tara yín jáde àbáwọn dúpẹ́ wọn jáde lára bàbá kí bàbá. وبانتسابي إلى العلامة الأدبي ẹ̀yin àdàbíyà ẹ̀ sì kún sí. وبانتسابي إلى العلامة الأدبي. bàbá àmọ́ bàbá ọ̀rọ̀ ọmọkéwà á máa sọ fún ọmọkéwà tó bá jẹ́ àdàbíyà ẹ máa fàdàbíyà ṣe fàárì bàbá jòkó tó bá rí pé orí kankan ṣe ọmọkéwà tanza asilaka ya لا bàtà. تنسى أصلك يا فتى إلمني لا ما تنتظر ẹ máa gbọ́ nǹkan. قل عنه يا ابن مولا تخف للهادر والمغترف شيخ اللبيب العلمي أصل الوصول بلا الرياض بركاته عمت جميع على أرض من كل الحسن دوما بنا تفخر بين الأعاجم والعرب فخري بعلمي مصدر وشراء ذا خير أدبية أبدية من شيخنا تاج الأدب أدبية أبدية من شيخنا تاج الأدب. ẹ pariwo Ọlọ́run. Allah. gbogbo ntaawi àfi kí bàbá wa Imaamu àgbà pé ahlan wa sahlan wa marhaban. بترحيب شيخنا. ahlan wa sahlan bàbá olóhùn yìí ni wọ́n bọ̀ wáyé. أكرمكم الله. ahlan wa sahlan sahibul kalma sahibul kalma. أكرمكم الله. ó tiẹ̀ wá dójú ẹ̀. لا إله إلا الله. sahibul kalma ahlan wa sahlan. صاحب الكلمة الحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد àwọn àsọlé àfàgbà ilé ìṣẹ̀lẹ̀ yóò sì máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ hatta yawm al-qiyamah inshallah hatta fi qiyamah والحمد لله أستغفر الله لا إله إلا الله
Allahu Akbar. Subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah 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 Ọlọ́run ò ní fi kankan sórí. Ọlọ́run ò ní dààmú yín. Ọlọ́run ò ní wàhálà yín. Bẹ́ẹ̀ ń bá ń wẹ̀yìn, ìjọ ọmọ ìdùnmọ̀ yín lẹ́ẹ̀ máa rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ń bá ń wo wájú, ìjọ ọmọ ìdùnmọ̀ yín lẹ́ẹ̀ máa rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ń bá ń gbọ́ ọ̀rọ̀ tó gbádùn lẹ́ẹ̀ máa gbọ́. Bẹ́ẹ̀ ń bá ń wò ìran tó gbádùn lẹ́ẹ̀ máa wò. Ọlọ́kùnrin ọ̀rọ̀ àwìn. Atẹ́gùn tó gbádùn lẹ́ẹ̀ máa gbà. Ọ̀rọ̀ la ilaha illallah. Wọ́n ní ká jókòó lẹ̀. Astaghfirullah. Wọ́n ní ajókòó lẹ̀. Wọ́n ní ajókòó lẹ̀. Ẹ jókòó lẹ̀ jàmá. Ẹ jókòó lẹ̀ jàmá. Programu múra àti bẹ̀rẹ̀ báyìí. Ẹ dákun ẹ jókòó lẹ̀ jàmá. Ẹ jẹ́ agbára wa láyè. Ẹ jẹ́ agbára wa láyè. Ẹ jẹ́ agbára wa láyè. Gbogbo yẹn ń kí àwọn bàbá wa láyé àgbà. Adamallahu hayatahu. Adamallahu hayatahu wa dawlatahu. Kálukú lọ jókòó nísìnyí. Kálukú lọ jókòó. Kálukú lọ jókòó. Àwọn ìyá wa obìnrin wọ́n ní gbogbo ẹni ó dúró bí báyìí kálukú lọ wá bí tí ó jókòó ẹ dákun tó lọ lọ́hùn. Àwọn ìyá wa obìnrin nu àwọn ìyá wa muhallimatu sayyidatun nisa. Ìyá wa muhallimatu arúgbó wọn ni ẹja káwọn máa rí náà. Kálukú lọ jókòó bí tí ó bá jókòó ẹ dákun. Gbogbo yẹn kí àwọn bàbá wa láyé àgbà wọ́n ti dé. Afẹ́ kí rọ̀bì ni Sheikh Abdulhafiz Al-Abtawi ọkọ ìyàwó tuntun Aafaa wa oníwòlí máa káàdà làhàrúzà an yakuna amira díẹ̀ náà lókù ọkọ ìyàwó ní bọ̀ wá kí bàbá wa Imaamu àgbà fún gbogbo olú Ọ̀fà. Aafaa wa oníwòlí máa tẹ̀ ní ọkọ ìyàwó. Ọkọ ìyàwó ní bọ̀ ni very handsome ọkọ ìyàwó. Lábẹ́ bẹ́ẹ̀ náà Alfa wa Mubashir. Ọkọ ìyàwó tó gbádùn. Ti bàbá wa Bòtó kó máa bọ̀ wá síwájú wa báyìí. Òun ni ó kí Al-Qur'ani fún wa pẹ̀lú ohun Lárúbáwá. Ọkọ ìyàwó tó gbádùn. Lábẹ́ bẹ́ẹ̀ náà. Aafaa yìí èmi lẹ́mùsì ta ló fẹ́ sọ̀rọ̀. Ta tún ni. Gbogbo yẹn kí grand card wa gbogbo yẹn kí bàbá wa grand card tó gbádùn àwọn yẹn kí Dr. Hussein Arikewusola tó gbádùn àwọn tó gbádùn là ń kí o àwa náà táwa náà ń kí yẹn yìí àwa náà ṣe kí ni. Alfa wa kọ́dọ̀ ọlọ́pàá wa. Ọkọ ìyàwó. Ọkọ ìyàwó. Ìwọ ló kú tá à ń wò báyìí ká tó wá bẹ̀rẹ̀ ẹni tí ó ké Kùránù bẹ̀rẹ̀ ó kọ́ rẹ̀ ti wà lọ́wọ́ wa. Akramakumullah. Gbogbo yẹn kí àlejò bàbá Alhaji wa Mudathiru Ẹ̀rọ láti Ọ̀yọ́. Gbogbo yẹn kí yín o. Bàbá Imaamu àgbà fún gbogbo olú Ọ̀fà kí yín o bàbá wa Ẹ̀rọ ọ̀rẹ́ bàbá wa Alhaji àgbà ni wọ́n. Bẹ́ẹ̀ni. Gbogbo yẹn kí yín o insha Allah. Báyìí nísìnyí Mubashir Abdulgani Aboto ẹlẹ́kùnbólọ́wà yóò ké Kùránù fún wa ní ohùn Lárúbáwá. Mubashir gbogbo yẹn sì kí Aafaa gbogbo àwa àdàbíyà
gbogbo èèyàn kí Aafaa wa àgbà fún gbogbo àwa àdàbíyà. Allahu Akbar. Professor tó ṣe kí ni. bàbá àmọ́ mọ́fà ní ẹ wo mọ́fà níbẹ̀ ẹ fàyè yìí lẹ̀ wọ́n fẹ́ lọ kí bàbá wa Alhaji Agba. bàbá àmọ́ mọ́fà fẹ́ lọ kí àwọn Alhaji Agba. àwọn wa ni wa. lábẹ́ bẹ́ẹ̀ Alfaa wa Mubashir Abdulghani Abutu yóò ké Al-Qur'an fún wa pẹ̀lú ohun Lárúbáwá. Alfaa wa Ahmad wa Malabi kó nù súnmọ́tòsí. bàbá wa Dr. Al-Arnabi àwọn Alfaa wa Al-Arnabi fèrè ní padà sọ́dọ̀ wọn. ọ̀ya Alfaa wa ẹ̀dá kò ẹja farabalẹ̀. Alfaa wa Mubashir Abdulghani Abutu Al-Qur'an pẹ̀lú ohun Lárúbáwá bismillah. àwọn bàbá wa Alhaji Agba ètò ò ní dàrú mọ́ wọn lọ́wọ́ láyéláyé inú ilé bàbá wa Alhaji Agba ò sì ní dahoro àwọn bàbá wọn máa lísìn gan ẹ rí i pé mo ní à ń kí Aafaa wa àgbà Aafaa gbogbo àwa àdàbíyà bẹ́ẹ̀ mi ti máa tó ṣe pé bó ti rí nù Professor Ayara wọ́n máa ń gbọ́ táwọn kan ní Oniwaasi àgbáyé tuntun òun ni bàbá pè mí sí wọn ní ló ń wá sí àgbáyé méjì ó ń wá sí àgbáyé àbàtà òun nìkan la ní. wọ́n ní bàbá wa Alhaji Agba ni wọ́n máa pè wọ́n ń bọ̀ ya ọba wa pè bàbá ọwá fún bàbá wa Alhaji Agba ní bàbá mọ̀sìngbà. wọ́n ní gbogbo nǹkan wọn ń jẹ́ ọmọ bàbá látọ̀dọ̀ àwọn báyà àtàwọn tó ti lọ àtàwọn tí tó ń bọ̀ bàbá mọ̀sìngbà làwọn ń jẹ́ ẹnìkan ò lè bá wọn dùn. ó ń wá sí àgbáyé lábàtà lè ya kéwú lọ́dọ̀ ń wá sí àgbáyé tó lọ ọlọ́mọ́sà kẹ́ àwọn ọmọ wọn náà yóò tún máa jẹ́ òun wá sí àgbáyé. ahlan wa sahlan imam. tọ́ afẹ́ gbọ́ Kùránù bẹ̀rẹ̀. Aafaa wa Mubashir. Aafaa Mubashir. ó ti wà níyàyín Abdulghani Al-Abtawi. àbùtó ni lóòótọ́. àwọn ni wọ́n bá kí Al-Qur'an. àbùtó ni lóòótọ́ o. pẹ̀lú ohun Lárúbáwá ni ó lò. bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور صدق الله العظيم. Allahu Akbar. ẹja gbó kọlọ́n tóbi lẹ́ẹ̀kan náà jama. Alfaa wa Ahmad Ọmọlábí. ẹ dàgbọ́n ẹ pariwo Ọlọ́run fún Aafaa wa Mubashir tó ké Kùránù yìí. ẹni ọba fẹ́ kọ́ ọmọ tòun náà ṣeré láyé kó ní Allahu Akbar. Ọlọ́run oníjà lùbáríkà yín ó fò dànù. àwa lọ́dọ̀ Alhaji wa tó kàn nísìn. Ahmed. Aafaa tó kàn nísìn òun ọba wa ké pẹ̀lú ohun bàbá wa Alhaji Agba. ẹni rahimahullah òun ní ọba wa ké nísìn. ẹ tẹ́ ẹ rí i pé bẹ́ẹ̀ yẹn ọba ké Kùránì ohun tó gbádùn ni wọ́n fi ké. èyàn wá wo Aafaa wo ló ní ohun tó. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين صدق الله العظيم. ẹ dákun ẹ jẹ́ á gbé Ọlọ́run tóbi. ẹ dákun ẹ pariwo Ọlọ́run. adúgbò lọ́dọ̀ Ọlọ́run ẹni ó ké pẹ̀lú ohùn Lárúbáwá ọgbádùn ẹni ó ké pẹ̀lú ohùn bàbá Alhaji Àgbà ó ṣe kí ni adúgbò fọlọ́run. lábẹ́ yọ̀ǹda àáfàá wa Àgbà ṣe Bukhari ìjókòó tá a jókòó lónìí ìjókòó bàbá wa Alhaji Àgbà ni ṣùgbọ́n ó tún ní plus nínú lónìí kí ni plus tó wà ń bẹ̀ náà ni oríire bàbá wa Alhaji Àgbà lékún pẹ̀lú ìṣe wàlímọ̀ ọ̀kan nínú àwa tá à ń jẹ́ ọmọ bàbá ọlọ́mọ́sàbá bukuri alkiyama fadilatu sheikh abdulghani dhunurain al-abitawi àmín. bóun mi yí bá dé tí rẹ bá ń ṣe kúlù aláwù kọ̀ọ̀kan bisimilahi rahman rahim kúlù huwa allahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. àwa nítorí bíjòkó ṣe rí àgbà bó tilẹ̀ wọ́n mọ wàlùkùrán. a pín sọ́nà méjì. òwò alukur'an fáwọn afáwọn méjèèjì tán ká alukur'an ẹ̀dá kan já ṣe bọ́lọ̀mbá ti ní wá. wọ́n ní ká sanwó alukur'an. bọ́lọ̀mbá ti ní wá. àwọn méjì náà wọ́n ké bọ́lọ̀mbá ti ṣe ní ọwọ́ mọ́ ká sanwó ẹ̀. bàbá a sì pín sọ́nà méjì fún wọn. Ìmáàmù Àgbà lọ́fà àkóso àwọn ọmọ kéwìn yàyín ni. bàbá wa Ìmáàmù Àgbà lọ́fà. bá ń ṣe lìlá fi Quraysh. bàbá Ìmáàmù Àgbà lọ́fà fún ara wọn wọ́n ní owó 5,000 naira alukur'ani fáwọn afáà méjèèjì tán ká alukur'ani ẹ dákun ẹni wọ́n bá kàn kánmọ́kánmọ́. ẹ dákun kíákíá. kánmọ́kánmọ́ àbálá yóò jáwé orí ibi dé yàyín. kíákíá ẹ máa bá wa gbà á. mo ti rí ọ̀rẹ́ mi ń bọ̀ wá àbúrò mi ń bọ̀. ẹ dákun. akẹ́mọ̀kẹ́lá àbúrò mi ń bọ̀ wá. àfáà wa Sheikh Tajudeen Al-Abutawi 1,000 naira. àbúrò mi mú àwọn Alhaji Àgbà bọ̀. bàbá wa Alhaji wa Yusuf Amuda ọ̀rẹ́ bàbá wa Sheikh Abdulgani Al-Abutawi 2,000 naira.